láfọ́nà pé èyí téèyàn lè máa fi ṣe fáàrí ni wípé ìṣe fáàrí pẹ̀lú ìwà ìṣesí ìwà ni ó jẹ́ pé ká mọ̀ yẹn ní ọmọlúwàbí Allahu Akbar. yẹn pé ìwà lọmọlúwàbí láti mọ̀ pé ìwà tó ń bá ń wù láti bàbá kan lọ sí wàhálẹ̀ lítà àràfù ká dára wa mọ̀ tẹ́lẹ̀ wá fẹ́ parí rẹ̀ pé iná àtìkọ̀ọ̀kan ẹni tó lè máa rí fàárí ṣe ẹni tó máa fi jẹ́ ọmọlúwàbí èèyàn ẹni tó máa fi jẹ́ pé tọ̀ inama akramakum indala atqakum ẹni tó máa fi jẹ́ èèyàn rí tẹ́pẹ́ àbí ẹni tó lè máa ṣe fàárí. wá o ìdí pàtàkì mo sọ pé tí mo fi dá iṣẹ́ pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. lọ́ọ̀ ni àwọn oríṣi ẹ̀dá méjì náà là ń bẹ nílé ayé àwọn ọmọ èdè ènìyàn àti àlìjànú tí a bá sọ síwájú pé àwọn àlìjànú ti kọ́kọ́ wà nílé ayé náà tí wọ́n fi lé wọn kó òkúrúkúrú padà á dá àwọn ọmọ ẹ̀dá tá à ń bẹ́ ń bẹ̀ ló wá ní àwa méjèèjì tá à ń bẹ́ ń bẹ̀ yìí yẹn pé owó ọ̀gbìn wa síbẹ̀ lásìkò ẹ̀sìn báyìí ẹni tó bá ṣe báyìí yẹn pé tó bá ṣe dáadáa ìṣẹ̀lẹ̀ṣẹ̀ ẹni tó bá tó ṣàbù bákan náà yẹn pé gbogbo bá ń ṣe ń lo bá tá ń bọ̀ bá ń ṣe ń lo láyé pẹ̀lú wà tá a hù ń bẹ̀ ọlọ́pàá àbí alẹ́ rẹ̀ lọ́sọ̀ pé innama akramakum indal atqakum ẹni tí wọ́n máa fi wúlò nínú yín nínú funfun nínú lárúbáwá inú dúdú inú pupa bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ pé tọ̀ ẹni tẹ́ pé tó lè máa rí fáàrí sí àánú ti ṣètò pé wọ́n bínú ara wọn wọ́n dẹ̀jára sílẹ̀ wọ́n fẹ́ balẹ̀ ayé jẹ́ lọ́sọ̀ pé ẹ má bà iṣẹ́ tí mo ṣe jẹ́ mo fẹ́ kẹ́ ẹ wá tún ṣe tí ẹ ṣe mo fẹ́ kẹ́ ẹ tún ṣe. bàbá Naam. ibi tẹ bọ́rọ̀ dé òmùrúkọ ẹ ti mú kókó ẹ ti ta ogun wá kókó báyìí ẹ ti ta wá kókó látàrí wípé ọlọ́run ní kí ẹni tí òun fẹ́ ká bẹ̀rù òun ọlọ́run ibi tẹ wá ta wá kókó sí wọn. ìbẹ̀rù ọlọ́run ló fẹ́ fi dájọ́ wa. yóò fi dájọ́ wa. gbogbo lára ìbẹ̀rù ọlọ́run ẹ pé inú òfin tó lọ́ fi dè wá ni pé lè ara fún ká dára wa mọ̀ kó sì sọ pé á dára mọ̀ ní pé á rí pé a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ara wa a gbọ́dọ̀ máa bínú ara wa